Quickie Media bringing the world closer to your doorstep. This is Croydon, the London Borough of Culture. The London Borough of Culture. Culture was very, very important. They were very, very unique. Ìdí tí àwa náà ṣe ń kígbe pé ẹ má yẹ kí wọ́n gba culture kúrò lọ́wọ́ wa. But ọ̀pọ̀lọpọ̀ yín ẹni kò kíá wọ́n bá gba culture kúrò lọ́wọ́ wa. Tó bá gbà kúrò lọ́wọ́ wa, àwa solution. Well, lótìtọ́ lódodo àwa solution. But ṣó wá dá kí wọ́n gba culture wa ká wá máa lo culture ní culture. Culture tá à ń lò presently lénìí àwa kọ́ la ní culture yẹn. Àwa kọ́ la ní. It is not our own culture. Culture tí àwa ń sọ pé a fẹ́. Òun náà ni pé kí àwa ọmọ Yorùbá ká lè maintain ibi tí gbogbo èèyàn máa fi identify wa as Yoruba people. But ẹ̀yin ní ẹ̀fẹ́ yẹn ẹni Nigeria. Okay, kí ni culture Nigeria? Kí ni language Nigeria? Kò sẹ́ni tó lè dáhùn ìbéèrè yẹn torí pé a ní understanding in tó ń pè ní Nigeria. Ìjọ tá bá ti ní understanding tó ń pè Nigeria ní kíákíá la máa sọ pé a fẹ́ tó ń pè Nigeria mọ́. Nigeria kò ń ṣe wọ́n design ẹ̀ fún ọmọ Nigeria. Wọ́n design ẹ̀ for a purpose. Purpose yẹn ó ti fulfill ẹ̀. Now ẹ jẹ́ ká padà síbi tí orísun wa wà. Ẹ jẹ́ ká padà síbi tí a wà gangan tí a máa fi identify ara wa as ọmọ Yorùbá. Yorùbá ní culture tiẹ̀ bí àdúgbò yìí náà ṣe ní culture tiwọn. And these are the reason why we are saying Yoruba nation no going back.